pa o nítorí ọjọ́ iwájú. Ẹ bá tètè mọ̀ tèrò náà pa o nítorí ọjọ́ iwájú. Ohun ayé bá sọ ẹ̀dá ayé ilé ohun. Ẹ wá kéyìn òkè bí ẹran sísun. Ẹ ń sunkún páwọn Fúlàní bú Aláàfin. Wọ́n ní Aláàfin ò wá gba permission lọ́wọ́ Emir Ìlọrin kó tó lọ sí Mòrò local government, kó tó lọ sí Jẹ́bà, kó tó lọ Sàó. Ẹ wá kéyìn sókè bí ẹran sísun, ẹ ń sunkún. Ẹkún yóò kì í ṣe ni. Tí bá ń ṣe show, tí máa ń tẹ̀ díẹ̀díẹ̀, tí máa ń tẹ̀ díẹ̀díẹ̀, a ní àwọn tó yẹ pé tó máa ṣe sọ̀rọ̀ lórí kíní, wọ́n á lọ bẹ̀ wọ́n lẹ́yìn, wọ́n á lọ ṣe gbá, wọ́n á lọ ṣàwo. Táwa tí ẹ̀yin tẹ́ bá ń wo show, tẹ́ bá ń bínú, àwa tá bá ń kọ̀ show, ó yẹ ká máa pẹ̀tù sí yín ni. A mọ̀ pé tó ń tán àwọn ọba wa ń ṣe ò dáa. A mọ̀ pé àwọn ọba wa ò náìsí wọn dẹ̀ ṣe ohun tó dáa. Ṣùgbọ́n àwọn tó bá ń kọ̀ show lórí ètò Yorùbáwùyí, èmi máa mú yín ní pẹ̀lẹ́pẹ̀lẹ́, máa mú yín wálẹ̀ ni. Àwọn òfò Ìlọrin wọ́n mú Aláàfin Ọ̀yọ́, wọ́n mú wọn sọ́wọ́. Ṣẹ́jú àwọn òfò Ìlọrin ni, ṣẹ́jú àwọn ọmọ Fúlàní ni. No, mo ń béèrè lọ́wọ́ yín ni, ṣé ẹjọ́ àwọn ọmọ Fúlàní ni bí wọ́n ṣe mú Aláàfin dání? Bàbá mi kábíyèsí, ikú bàbá yèyè, kábíyèsí Ọ̀wọ̀ Adé, ọmọ kùtì kú ò gbọ́dọ̀ pọ̀, ọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe, ọmọ àdábá alẹ́ àdábá òde. Mo kí yín bàbá mi, ẹ kú akọ́ṣe, ẹ kú akọni. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ wípé ẹ̀ tí ẹ̀ wojú ṣe. Even though àwọn kan twist ẹ̀ pé Aláàfin ó fẹ́ dájáde láàrin olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá àti Ààrẹ Ọ̀nà Kakanfò kìnnìkan. Ìjọ́ wo lẹ máa ní sense? Ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ bẹ́ẹ̀, ìjọ́ wo ni ọpọlọ yín máa ṣiṣẹ́? Ìjọ́ wo lẹ máa mọ̀ wípé èèyàn máa ń lo ọpọlọ ní? Ẹ̀yin náà lẹ́jọ́ yẹn rúná sí. Jọ́dá Aláàfin ti wọlé, lẹ ti bẹ̀rẹ̀ àgbákò lórí Facebook, lórí YouTube, tó pẹ́ pa YouTube. Ẹ má Aláàfin ẹ sọ di gbá àkólẹ̀. Ẹ bẹ̀rẹ̀ sí ní nà bẹ́lẹ́bẹ́lẹ́ sórí àtẹ. Kí wá ló ń pa yín lẹ́kún lé ní jàre? Kí ló dé tẹ̀ ń sunkún? Kí ló dé tẹ̀ kéyìn síta nísìn pé àwọn òfò Ìlọrin, àwọn ọmọ Fúlàní sọ f'Aláàfin pé ó láti lọ gbàṣẹ lọ́wọ́ Emir kó tó lọ Sàó. Wọ́n láti gbàṣẹ lọ́wọ́ Emir kó tó lọ kí ọba Jẹ́bà. Kí ló dé tẹ̀ ń sunkún? Kí ló ń pa yín lẹ́kún nísìn? Nígbà tẹ̀ ń sọ̀tàn òfò, Aláàfin àgọ́dọ̀yọ́, Aláàfin kinní kan ṣe kinní kan. Nígbà tẹ̀ má Aláàfin tẹ̀tẹ̀ sórí àtẹ torí owó YouTube. Mi máa sọ fún yín gbà yẹn, Yorùbáwùyí lórúkọ mi. Mi máa sọ fún yín gbà yẹn wípé yóò mọ̀ lẹ́yìn, yóò mọ̀ lẹ́yìn. Aláàfin tẹ̀ ń bú yìí yóò mọ̀ lẹ́yìn. Àjàǹtí èlé ó tì í lẹ́yìn, ó tì í lẹ́yìn. Ẹ̀yin tẹ́ tọba alẹ́ Yorùbá ó tì í lẹ́yìn. Èní kọlẹ̀kùn yín, èní kọlẹ̀kùn yín. Ẹ má sunkún mọ́. Àwọn ọmọ wèrè yìí wọ́n mọ̀ wípé ilẹ̀ Yorùbá divide and rule ló máa ń ṣiṣẹ́ gan. And they are ready to divide you guys and conquer. Ẹ fẹ́ gbọ́ fídíò wa bí wọ́n ṣe gba Ìlọrin fúnra wọn náà sọ. Tẹ́nìkan ò lè claim fóun lòun ní ilẹ̀. Ẹ má gbàgbé o, wọ́n rẹ́dí àti gbà everywhere bẹ́ẹ̀. Yorùbáwùyí ló kọ mi. Ajá tó ń fọ̀mọ́ ẹkùn lọ́mú, ọmọ ẹkùn á dàgbà, ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀. Ajá yín tó ń fún ọmọ ẹkùn lọ́mú, ọmọ ẹkùn ti dàgbà o, ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀. Wọ́n ti mú Aláàfin dání, wọ́n ti ń bú Aláàfin. Ẹ̀yin tèmi mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò Yorùbáwùyí.
èní ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2026 25th of April 2026 mo kẹ́yìn tẹ́ǹkì mi ẹ káàbọ̀ ìyá mi mọ̀tún náà sọ lówó àtẹ̀yìn àti TJ ó dàbẹ̀ pé ẹ̀yin méjì nìkan lẹ̀ tí ìsùn dá wà lórí YouTube èmi náà mọ̀ pé lẹ́ẹ̀ ti ṣú mo kàn fẹ́ ṣe fídíò yìí torí time tèmi náà ni mo lè má ráyè ṣe live ní àárọ̀ ọ̀la ìgbẹ̀tún bá tó ráyè màá tún ṣe live mi because mo fẹ́ ṣe yẹ̀yẹ́ dáadáa mo fẹ́ fi àwọn tí wọ́n ń bú Aláàfin nígbà yẹn tí wọ́n ń yàkàyàkà Aláàfin tí wọ́n ń fi Aláàfin ṣe yẹ̀yẹ́ tí wọ́n ń sọ ìtàn tí ẹnu àwọn ìyá ńlá ìyá wọn ò gbà àtẹ̀yìntẹ̀ hẹ́ẹ̀lì wọn nígbà yẹn gbẹ̀yìn tẹ̀ ṣe sàdákàtà wọn nígbà tí wọ́n ń sọ ìtàn burúkú nípa Aláàfin Ọ̀yọ́ bá mi ojú pọ́n kókó má fọ̀ ọmọ kú ọmọ àrùn ọmọ àdábà alé ọmọ àdábà òde nígbà tí ẹ tí wọ́n ń sọ ìtàn gbà yẹn àgọ́dọ̀ Ọ̀yọ́ ni Ọ̀yọ́ empire kan ti parẹ́ Ọ̀yọ́ kínní kan ló tún wá kù Ọ̀yọ́ kínní kan sọ kíkíní tẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀tàn burúkú ẹ mọ̀ pé tí wọ́n padà já sí ni o ẹ rò bóyá gbogbo ẹni tó ń pé ọmọ Yorùbá nìkan ló ń wò wá Fúlàní náà wà ń bí yìí kódà bí mo ṣe ń ṣe ṣóò yìí mi ò ní garanti pé 60% Fúlàní kan ló ń wò mí àwọn náà wà ń bíbí yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní bú Aláàfin nísìnyí ẹ máa rí sí ẹ̀ yẹn ẹ máa rí bí wọ́n ṣe máa ṣí ẹ̀ bí wọ́n ṣe máa repost ẹ̀ because nǹkan táwọn fẹ́ ńlẹ̀ Yorùbá nìyẹn ẹ má bínú ẹ lè rí yẹn lọ́dọ̀ Ayélàgbé Àbẹ̀ní Yorùbáwùyí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ aráàlú ẹlẹ́tọ̀ọ́ láti bínú ẹlẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ sáwọn aṣíwájú ṣùgbọ́n àwọn táwọn host show a gbọ́dọ̀ máa fi làákàyè ṣe ká bá torí owó YouTube ká má rántí pé ìgbà kan wà tó ń pè ní ọjọ́ iwájú bóyá tó pa arúgbó ló tọ́ èmi bóyá tó pa àárín àwọn arúgbó ni mo gbé bóyá tó pa ọmọ obìnrin ni mí bóyá torí ẹ̀ ní ọ̀wọ̀ mo máa ń fẹ́ fi respect sí gbogbo nǹkan tí mo bá ṣe àwọn bàbá wa lè má dá lánàá wọ́n ti ń dá lénìí Aláàfin lọ sí Ìlọrin ó fẹ́ lọ sí Jẹ́bà àwọn òfò Ìlọrin kan bọ́ta kódà wọ́n ní wọ́n ti include kí lórúkọ ẹ̀ sí o wọ́n ti call attention Ṣèyí Mákindé governor for Ọ̀yọ́ state wọ́n ti call attention governor Abdulrasaki Abdulramonu governor Ìlọrin wọ́n ti call on CP wọ́n ti call on ọlọ́pàá torí Aláàfin ẹjọ́ àárín tí tẹ́tẹ́ máa lọ fọlọ́pàá mọ́ Aláàfin ìjọba máa gbé áńkọ́ọ̀fù tó máa lọ fi mú Aláàfin Ọ̀yọ́ kábíyèsí ọmọ ikú tí kú ò gbọdọ̀ pa ọba Ọ̀wọ́ adé à ń retí bẹ́ẹ̀ máa gbé lọ kóòtù ní ẹ̀pẹ́ láwọn lọ́ọ̀yà àti pé kóòtù wọn ráyọ̀nù lọ wọ́n ti mú rọ́rọ̀ ẹ máa gbé Aláàfin lọ sí kóòtù ọmọ Yorùbá ṣe ń retí ṣe ń dúró dè wọ́n kàn gbé Aláàfin lọ sí kóòtù à ń retí nígbà tí Fúlàní lè fẹsẹ̀ rìn láti Málì wọlé Yorùbá láti wá ṣe tó bá wù wọ́n ńlẹ̀ Yorùbá tí kábíyèsí òjijì Aláàfin Ọ̀yọ́ tí ò wá lè rìn síbi tó ń lórí ilẹ̀ bàbá ẹ̀ ọ̀hún tí tó bá lọ gba permission lọ́wọ́ ẹnìkan oríṣiríṣi ẹjọ́ wọn kọ́ o àgùntàn wọn rí sẹ́ẹ̀dù bẹ́ẹ̀ ni o kó tó gbaṣu lọ́wọ́ ẹ ògbé tẹ̀ ń bá Aláàfin níjọ́ kìíní àná gbogbo péjì yìí ni mo ti délé nì bí mo ṣe bísì tó péjì yìí ni mo fi ń ṣe bísíbísì níbi iṣẹ́ mo ṣáà ń wo péjì yìí ni tó ti ṣe fídíò nu ìwé tẹ̀ ń ranjú fò tẹ̀ ń ranjú pọ̀n tẹ̀ ti bẹ́ẹ̀ tó fata rẹ́ lábẹ́ ìgbà yìí làárọ̀ yìí onígbà ló ń pe gbà ẹ̀ lè kú fọ́ kọ́mọ Ádámọ̀ tó fi ìkódọ̀tí o ọ̀tẹ̀ Aláàfin tẹ̀tẹ̀ sórí àtẹ̀ kinní kan Ọ̀yọ́ empire ó ti kú láti 1940 kinní kan 1830 kinní kan Aláàfin kan ti ṣe kinní kan ẹ̀rìn nìkan kinní kan tẹ̀bẹ̀rẹ̀ ẹ̀tàn òfò mi ò sọ fún yín pàjá yín fọmọ ẹkùn lọ́mú tọmọ ẹkùn bá ti dàgbà ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ ọmọ ẹkùn ti dàgbà ọmọ ẹkùn ó ti dàgbà ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ tí yín padà bá yín bá mi Aláàfin Ọ̀yọ́ ẹ̀ ní dààmú
ẹ ní fòrò ẹ ní fìtínà ẹ ní jẹ̀bi. Ilẹ̀ Yorùbá ẹ tẹ́ bá ti dé page Yorùbáwùyí lórí YouTube ẹ rí fídíò Koko Zaria kan tí mo post. Mo ní Koko Zaria ní bí mo ṣe ń sọ̀rọ̀ yìí bàbá yẹn ó ti wá gé ní love níbí. Koko Zaria ó ṣùṣùṣùṣùṣù mo wá nífẹ̀ẹ́ Koko Zaria bí oh my God o ẹ wo bó ṣe sọ̀rọ̀. Koko Zaria ní ẹ lọ wo fún fídíò ẹ o bí 18 minutes ní Koko Zaria ti sọ̀rọ̀. Ó ní àáfàá padà ó dáwọ́kọ̀ àáfàá yẹn tó mi fẹ́ dáwọ́kọ̀ wọn relevant lórí péjì tèmi. Ó ló pàdé òun ní pàtí. Ó ló ń sọ fún pé Koko Zaria ó mọ̀ pé ó ti fi ìsìláàmù sílẹ̀ ó dẹ̀ fi ìsìláàmù sílẹ̀ o ilẹ̀ lẹ́ ń jà sí. Yorùbá tó tó ká jà sílẹ̀ àwọn bàbá wa àbí kò tó ká jà sílẹ̀ àwọn bàbá wa tó tó ká gbalẹ̀ àwọn bàbá wa padà àbí kò tó ká gbalẹ̀ àwọn bàbá wa padà. Ṣé èyí tí wọ́n fi ẹ̀sìn tàn wá tó àbí kò tó? Ṣé èyí tí wọ́n ń dà wá láàmú lórí ilẹ̀ àwọn bàbá wa ṣó tó àbí kò tó? Ọmọ Fúlàní mélòó tó wà nílùú òyìnbó ló bá pàdé níbi iṣẹ́ security tó ti ń lọ gbégbẹ̀ tó ti ń lọ gbétọ̀ ọmọ Fúlàní mélòó ló bá pàdé níbẹ̀? Yorùbá ń sá kúrò lórí ilẹ̀ bàbá wọn wọ́n ń sá lọ sí ìlú òyìnbó. Fúlàní ń sá kúrò nínú igbó wọ́n ń sá wá sórí ilẹ̀ bàbá wa wọ́n wá ń pa ìtànkítàn fún wa. Ìtàn àràbó tí ò kàn wá lọ́wọ́ tí ò kàn wá lẹ́sẹ̀. Àáfàá yẹn ń sọ fún Koko Zaria pé ó mọ̀ pé ó ti fi ìsìláàmù sílẹ̀ ilẹ̀dẹ̀lẹ̀ ń jà fún. Ṣáà ní jà sílẹ̀ bàbá wa ni? Ṣé kọ́mọ ẹlẹ́ran máa jẹ gungun ni? Kọ́mọ aláṣọ kọ̀ǹtínú láti máa wà kísà? Kọ́mọ olómi máa pòǹgbẹ? Ká bẹ̀rẹ̀ sí ní sáká? Ká bá rí ìrìnà kan dúró sí? Àwọn tó wà lẹ́kẹ̀ẹ́ tó máa pa wọ́n bí ẹran. Fúlàní lè migrate láti anywhere wá sílẹ̀ Yorùbá kó tó wá pamọ́ Yorùbá kí ìwà tó máa sá kúrò lé. Ṣùgbọ́n Yorùbá ò lẹ́tọ̀ọ́ odidi Aláàfin Ọ̀yọ́ odidi kábíyèsí Aláàfin kò ní ẹ̀tọ́ láti lọ kí ọba jẹ́bà bàbá tó ti lé ní 100 years tó jẹ́ wípé gbogbo gọ́vnà tó ń jẹ ní Ìlọrin kò sá gọ́vnà Ìlọrin ni wọ́n kọ̀ wọ́n fún ọba jẹ́bà ní sálárì ẹ̀ wọ́n tó pèsè pé òun ò ní gbélé ilẹ̀ Yorùbá kalẹ̀ fún Fúlàní wọ́n kọ̀ wọ́n fún ọba jẹ́bà ní sálárì for the past 23 years. Aláàfin tẹ́ ẹ̀ ń bú lánàá pé ó dé wá dalẹ̀ Yorùbá rú nìyẹn o. Amid insecurity bí insecurity ṣe ń gbóná ní Kwara State Aláàfin dìde ó lọ sàó. Kábíyèsí mo fọ́ fún yín o bàbá mi Aláàfin wo ẹ ṣé mo dúpẹ́ wípé ẹ ti ẹ̀ gbọ́hùn wá ní Kwara State wípé ẹ ti ẹ̀ dìde. Ìjẹ̀bú sọ pé ájò òjò wo ẹ ti ẹ̀ dìde ti ẹ̀ ṣáájò wa. Kábíyèsí Aláàfin aláìní àti ní ti rò pọ̀. Màámi olórí ilé ọkọ ni mo wà o ìròpọ̀ bàbá àtọmọ lèmi àtàláàfin bẹ́ẹ̀ ni ipa Aláàfin ti ẹ̀ dìde kúrò ní pálásì wọn wá gbéra wọn ní Kwara lọ́kàn wọn láwọn gbọ́ gbé wa wọn lọ́mọ kan àkálòlò báyìí Yorùbáwùyí wọn ló máa ń sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì wọn ló máa ń pariwo Kwara wọn láwọn ọmọ Kwara kan ń pariwo àwọn ọmọ ògbónà Kwara South wọn náà ti fẹ́ pa wọ́n tán o wọ́n ti jí wọn gbé tán o ọba over 30 ọba over 30 ẹ lọ wo lórí Punch o ọba nínú Kwara State ni wọ́n ti fi orí àpèrè sílẹ̀ tí wọ́n ti jápa wọ́n sá lọ ní kábíyèsí ò dúró mú adé over 30 over ọgbọ̀n ọba ni wọ́n ti sá kúrò ní Kwara State tó wà lórí gbogbo pépà lẹ́ni 25th of April 2026 lórí ètò Yorùbáwùyí ilẹ̀ tí ń lọ everybody wọ́n ti jápa wọ́n sá lọ gbàtí kábíyèsí sá lọ kí lára àlùmọ̀ àdúró ṣe àní ìlú 30 yẹn wọ́n máa wá kó àwọn Fúlàní wọ́n máa wá rìkúùtù wọn sórí ilẹ̀ yẹn sọ èyí tẹ́ wà lọ́yọ̀ọ́ àwọn tó máa wá kojú yín nìyẹn wọ́n ti ríbi dé sí àìsáyè ilẹ̀ là ń jiyàn ẹ̀kẹ́ ilẹ̀ tí wà ń lẹ̀ fún wọn wọ́n ti ríbi dé sí gbogbo àwọn owó tẹ́ send láti ìlú òyìnbó sí àwọn ìyá yín ní Nàìjíríà tó fi kọ́lé ilé ti dilé Fúlàní ilé ti dilé bandit ó ti dilé terrorist àwọn bàbá tí wọ́n ta páànù tí wọ́n ta so nídòsùnmú nídùúmọ̀tà
àwọn bàbá wa oníbàtà gbogbo owó tí wọ́n rí lẹ́kọ̀ọ́, àwọn bàbá wa lájẹ ìgboro ní ìjọra bádíà, ìjọra 7up, àwọn bàbá wa ń ta sí gbogbo owó tí gbogbo wọn ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ àṣefẹ́ kú lórógbó lẹ́kọ̀ọ́, wọn kò lọlé, wọn ti fi kọ́lé, ilé tó wọn á kọ́ sí ilé náà nísìn wọn ti padà filé ọ̀hún lẹ̀, wọn wá sá kiri. ẹ dákun ọ̀bá tí wọ́n ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ 50 years 70 years wọ́n padà wọlé, wọ́n padà lọ́ọ́lé tó ti dọmọ 80 90 tó yẹ pé ọjọ́ àti sùn ni wọ́n ń dúró dè tí Fúlàní wá dé tí gbogbo tó wà bàtọ́ bá ti jápa kí làwọn àdúgbò máa dúró dè tó ń gbà tí kábíyèsí ń sá lọ, tí kábíyèsí òdúró máa dé, bóyá kábíyèsí mi bóyá aṣọ ẹlẹ́hà olówó kúrò nínú ibi ẹsẹ̀ lọ́ ti wò pé ẹlẹ́hà yìí ní irun lẹ́sẹ̀, irun wà lẹ́sẹ̀ ẹlẹ́hà yìí bó náà gbà ó dàgbọ́nà pálásì náà ti jáde ṣẹlẹ̀ hàn lélẹ́yìí ṣá tó wá dára ọjọ́ kejì tó ń já lọ kí baba Aláàfin baba ẹkún o asàn rí ẹlẹ́hà kan lé jáde ládùn lẹ́yìn aago ní ààfin lẹ́wí ẹlẹ́hà mọ̀ kọ́ bàbá nu o kàwó ti sálẹ̀ Èkó kábíyèsí nù kábíyèsí wọṣọ ẹlẹ́hà ni kàwó ti sálẹ̀ Èkó ẹ dákun sáà bàbá àwọn odùó nígbà tó wàá di ẹrù eré yá ìfòdì wá sákú òní àwọn tó ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ tó lọ fowó yẹn kọ́lé sílé bí ọjọ́ alẹ́ àwọn retirement benefit àwọn nìyẹn káwọn ọmọ jẹun díẹ̀díẹ̀ àmọ́ wọn tí ń bẹ lẹ́kọ̀ọ́ kó mọ fowó ránṣẹ́ sí wọn wá di pé kó mọ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ kó mọ mówó bandit kalẹ̀ kó mọ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ kó mọ mówó ajínigbé ajínipa agbénisùmọ̀mí kó mọ mówó rẹ̀ kalẹ̀ ilé ọdún iléyá ọdún ní èèyàn mélòó ni ó lọ lé lọ́sọdún ẹ̀dínkàdùkú wà tẹ̀ pàṣẹ́kọ̀ọ́ over 30 ìlú sì dahoro, over 30 ọba ló ti sá lọ, so ìlú wọn ti dahoro, ọba ò lè fàyà sébọn mọ́, àbùdù múnúnù àbùdù súngúnù aláwọn ọba wa tó ti ń fi Jésù lọ́ba kìíní kan tó ti ń gbádélẹ̀ tó ti ń kúnlẹ̀ níwájú àwọn pásítọ̀ tí ń bá báyìí ẹ dákun bó là á kó gbà báyìí. Kábíyèsí Aláàfin bàbá mi ẹ wo ẹ bá mi ṣe kábíyèsí o f'Aláàfin Ọ̀yọ́ o ẹni tó bá dùn mọ́ kó ṣe kábíyèsí, ẹni tí ò dùn mọ́ kó ṣe kábíyèsí tọ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ o. àwa lọmọ ẹrú kété pé Ọ̀yọ́ dùn lájáyà bẹ lọ ẹ ṣeun nípa ẹ ti ẹ rántí wa ẹ ti ẹ rí tiwa rò kódà kùdùsì fún yín kábíyèsí, kùdùsì ní kọ́kọ́ o ràmọ́nì fún yín, kódà kàdídì fún yín tọ́ba ní Mósè Abíọ́lá Abẹ́ní o lójú ẹ̀ lẹ́yìn ẹ̀ Aláàfin tọ́ba ní Mósè Abíọ́lá Abẹ́ní ọwọ́ adé bàbá mi kúra bọ̀ o tọ́ba ní Mósè Aláàfin ọwọ́ adé wọn kí yín o ẹ ṣeun ẹkú òrìn sọ́kò òjèpo ẹ ṣeun o pẹ́ẹ́ tí ẹ̀ rántí wa ẹ kú ò láàfin ẹ kú ò lódìdí Ọ̀yọ́ mọ́ lọ sàó ẹ mọ́ lọ sàó. Amid this insecurity you can leave your palace. I appreciate you mo appreciate yọ o bàbá mi mo appreciate yọ ẹni lè bá dùn mọ́ kémẹ́rì sọlẹ̀ mo appreciate yọ ẹni lè bá dùn mọ́ kémẹ́rì dólẹ̀ alala ńláńlá àgbọ́nánà ẹkún ẹ káàbọ̀ mo kí gbogbo yín kábíyèsí ẹ ṣeun o ẹ bá mi kí kábíyèsí you are not late ẹ bá mi kí kábíyèsí pápákọ̀ la máa ṣe ṣó yìí ẹ kí sáré gbé yín débẹ̀ gbé mi débẹ̀ ń sìn ni kẹ́tẹ́kẹ́ tètè máa múra ńlẹ̀ Yorùbá fi on TikTok ẹ jẹ́ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí kẹ́ wá wo fídíò náà ìsáré gbé yín débẹ̀ o láàrin Aláàfin kò tó ti di wọ́ọ̀wọ́ọ̀wọ̀ báyìí kí ni mo sọ fún yín ó ti di wọ́ọ̀wọ́ọ̀wọ̀ ó ti di woro sí woro ó ti di kọ̀rọ̀ sí kọ̀rọ̀ as in ó ti di wọ́ọ̀wọ́ọ̀wọ̀ Yorùbáwùyí lórúkọ mi lẹ́ẹ̀kan sí ẹ kádà fi kọ́kọ́ sọ̀rọ̀ kábíyèsí ẹ̀yin ni kọ́kọ́ sọ̀rọ̀ àlọ́kọ́ ẹ jẹ́ máa bọ̀ lórí TikTok kí n tó lè ní láàrin ìṣẹ́jú ẹ bá wa kọ àárín ìṣẹ́jú kan tí àwọn orí TikTok bá máa fi wá sórí YouTube ẹ bá wa like ṣù ẹ bá wa share video ọmọ pẹ́lẹ̀ ti ṣù èyí olólùfẹ́ wa kọ̀ọ̀kan lẹ́kùn ẹ ṣe àdúpẹ́
ọba Akeem ọwọ́ adé mo láìkì bàbá yẹn ẹ̀bù bàtà ti dé wọ́n bá gbogbo ẹ̀ jẹ́ oníkálukú ló máa ń ní discipline tiẹ̀ oníkálukú ló máa ń níwà tiẹ̀ ìyẹn ò ní pé èèyàn bá yàn jà Yorùbá nation agitator pátápátá mi ò lọ́rẹ̀ẹ́ I am telling you this orí íńtánẹ́ẹ̀tì mo ti ń sọ gbangba wálé àyè Yorùbá nation agitator tó bá sọ pé mi àti òun ti sọ̀rọ̀ nínú ọdún yìí ẹni kó bọ́ta mi ò lọ́rẹ̀ẹ́ ọmọbùrú ọ̀kan la bí ni mí èmi fúnra mi èkejì ara mi ni mí it is me myself and I tọ́wọ́ adé bá kọ̀ tó bàbá àwọn èèyàn ṣe ìyẹn ò sọ́ di ìyẹn ò ní kẹ́ ẹjọ́ ta ṣé kí lórúkọ ẹ̀ agitator kan sì ọlọ́mọ fàbúrú ṣe kankan nínú wa màá gbọ́ ọ̀kan nípa ẹ̀ àbẹ́yẹ̀ kò fẹ́ máa ráìdà agitator kan sí mi wá ní jáde màá jáde ṣùgbọ́n agitator yẹn ò kì í ṣọ̀rẹ́ mi kò ń ṣọ̀tá mi ó náà ṣe dá mi lọ́rẹ̀ẹ́ àwọn èèyàn máa ń bá mi ṣọ̀rẹ́ tí wọ́n fẹ́ ṣòde táwọn èèyàn bá dé ń gbà mí pẹ̀lú mẹ́ẹ̀ máa bú mi lórí ẹ̀ ò dáa fẹ́ ṣe patí ò pè mí ọ̀dọ̀ kinní kan ni mo ti gbọ́ kinní kan ló sọ fún mi orí ẹ̀ ò pé máa fẹ́ ṣe patí gbà mí èrò rẹ̀ máa pọ́n patí mi ìrìn àlẹ́ mi máa pè é lẹ́nu gbọ̀nkú aṣọ̀dà kí ni ká bẹ́ẹ̀ ṣe ká wá bẹ́ẹ̀ dáná òkúkú sọ fún wa ó náà ṣe dá mi ní ìmọ́lá ìdá àwọn èèyàn máa wá ọmọ wa torí mi náà máa lọ pàtí yín ò sọ mí dọ̀tá yín ò sọ wá dọ̀tá ara wa ẹ máa láàfin ẹ̀bẹ̀ sórí igbá ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀tò òfò tẹnu ìyá àti bàbá yín tí ò tó sọ ẹ bẹ̀rẹ̀ sí ní bú Aláàfin tí yín padà ta àwọn Fúlàní náà ti ń wọlé f'Aláàfin jágbọ́ lẹ́nu bàbá mi ọmọ kú sí òkú kí kò gbọdọ̀ pa o. Ìlú Jẹ́bà àdúró ti kábíyèsí o. Àdúró ti kábíyèsí o. Ìlú Jẹ́bà ò ní bàjẹ́ o. Ìlú Jẹ́bà ò ní. Ọba Jẹ́bà ni o. Ọba Jẹ́bà ni. Bàbá yìí over 100 years. Mo ti gbé wọn sórí péèjì mi rí. Mo ti gbé kí wọ́n wá sórí péèjì mi. Gbogbo ẹ̀ tẹ́ ṣe dáadáa tẹ́ ṣe normal ń gbà yẹn. Ẹ ṣé mo dúpẹ́. Ọwọ́ adé ni. Kábíyèsí ẹ ṣé. Pété ẹran ti wà ní Kwara. Mo dúpẹ́ mọ̀ọ́mọ̀ lóore o. Mọ̀ọ́mọ̀ lóore. Ọ ṣeun. Àdúró ti kábíyèsí o. Ìlú Jẹ́bà ò ní bàjẹ́ o. Ìlú Jẹ́bà ò ní tú láṣẹ jù. Èkó mọ kébí eku o. Ẹyẹ mọ kébí ẹyẹ o. Ọmọ ènìyàn mọ fọ́ bí ọmọ ènìyàn. Àgbọ̀n tọwọ́ àlàbóṣù o. Gbogbo kan mèremère yóò mọ wọ̀lú Jẹ́bà. Ẹ ṣe gidi gan. Àpọ́nlé kan lè jù báyìí náà lọ. Ìgbà tí mo wọ ìlú Jẹ́bà ni mo mọ̀ pé Ọ̀yọ́ ló ní Jẹ́bà. Jẹ́bà ló ní Ọ̀yọ́. Ìgbà kan náà ló wá. Àwa ṣe ìkànnì ní ìlú Ìlọrin. Mo wá ní ká fi ẹsẹ̀ kan náà ká fi dé ọ̀dọ̀ yín. Mo ń ṣe ládùúrà. Ni mo mọ̀ pé Ọ̀yọ́ ló ní Jẹ́bà. Jẹ́bà ló ní Ọ̀yọ́. Ìgbà kan náà ló wá. Àwa ṣe ìkànnì ní ìlú Ìlọrin. Mo wá ní ká fi ẹsẹ̀ kan náà ká fi dé ọ̀dọ̀ yín. Mo ń ṣe ládùúrà ìlú Jẹ́bà ò ní bàjẹ́ o. Ó ti dé náà níwọ̀nba àmì nǹkan tó ti dé sí ìlú Jẹ́bà ní Ọlọ́run ìlú Jẹ́bà ò ní tú o. Àwọn tó tú náà wọn ní bí wọn láṣẹ. Inú mi dùn láti wá bí lẹ́nìí. Mo dẹ̀ tún wá ń sọ fún yín náà pé tẹ bá ti ní nǹkan ṣe ẹ̀mọ̀ jẹ́ àmọ̀. Máa fi ìjókòó yẹ yín sí. Ní December tó ń bọ̀ yìí
àwa náà fẹ́ ṣe Ọ̀yọ́ Empire Day. Ọ̀sẹ̀ ó jẹ́ pé gbogbo yín náà là á pè ó. àgbùdọ̀ mọ́ wọn ṣèrántí lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí. ẹ ṣeun gidi gan, mo dúpẹ́ o. ẹ bá dẹ̀ tí ní nǹkan ṣe ọdún yẹn gẹ́gẹ́ bí mo ṣe sọ náà. ẹ ṣeun, àjọṣe wa náà kò ní bàjẹ́ o. Ẹ wo kábíyèsí ọba Ajẹ́bà, this baba is over 100 years. Ẹ wo bí wọ́n ṣe tẹ̀ fún Aláàfin. Ọba Ajẹ́bà ti jẹ ọba, wọn ò tí ì lóyún kábíyèsí ọ̀wọ̀ adé. Ẹ gbọ́ mi dáadáa o, kábíyèsí ọba Ajẹ́bà wọ́n ti jẹ ọba, wọn ò tí ì ní oyún kábíyèsí ọ̀wọ̀ adé. Ẹ wo bí ọba Ajẹ́bà ṣe tẹ̀ pẹ̀lú adé lórí fún Aláàfin. Tó wáyé pa Aláàfin ló tẹ̀ fún ọba Ajẹ́bà ni ètò bẹ̀rẹ̀ sí ní pé kiri. Aláàfin ó yàgbẹ́ ó tàn ó ṣú, ẹ máa ṣe rádà bí àdìrẹ lẹ́kọ̀ọ́. Ó fa káṣífù síbi máikrófóònù òní òun tún lò ní bíbí yìí náà. Mo sì lè máa ṣe bí ẹran tó ṣẹ́ níwọ̀n. Kábíyèsí wọ́n ti fẹ́ ṣe Ọ̀yọ́ Empire Day. Ọlọ́run fún alẹ́ mi àtàláfíà, àwọn olè promise pa wà, ṣùgbọ́n àpolówó rẹ lórí péjì Yorùbá Wuyì, àpolówó rẹ. Ẹni lè bá dùn mọ́ kó mórí dógòdò, ẹni lè bá dùn mọ́ kó torí bọ gọ́tà, ẹni lè bá dùn mọ́ kó mórí sọlẹ̀, àpolówó ẹ. Pẹ́ẹ́tì ẹ̀rán ti wá lórí ní Kwara State pé ajínigbé ẹ wá gbé níyàn Ọ̀yọ́, ẹ lọ Jẹ́bà, ẹ lọ lè kí kábíyèsí ọba Jẹ́bà. Kábíyèsí ọ̀wọ̀ adé, mo tí ò kíìsì fún yín, kíìsì fún bàbá àtọmọ.